òjò ń mọ̀ tirẹ̀ níta kẹ́kọ̀ọ́ pàápàá ń mọ̀ tirẹ̀ nínú ewé ìran bórí ẹni bá ti kádùn ọ̀pẹ ní ìkáṣe fádà ní ìwáyé ọmọ kì í pẹ́ dàgbà rárá o bẹ́bí fẹ́ni Olódùmarè bá dẹ́mi rẹ̀ sí ní nínú ayé mi òní ọjọ́ ìkẹtàlá oṣù kẹrin ọdún níṣàyájọ́ ọjọ́ tí tèmi Táyọ̀ ọmọ Ògúndáre kọ́mọ omi ayé àṣọdúnmọ́dún yìí níṣàwọ̀ àṣọdúnmọ́dún o torí ọdọọdún ìlà àárọ̀ yẹ ọdọọdún ìlà àárọ̀ òru àṣẹ Ọlọ́run Olódùmarè ni adé orí Ọlábísí òní báwọn náà jà wérewére lórúkọ Ọlọ́run ọba tèmi Táyọ̀ mọ́ gbọ́ bí mo ti wí o ilé ìlọba wà kówó òde ẹ̀yìnkùlé ìlọba wà kówó òde CEO Skynet Worldwide Express Nigeria yàrá ìlọba wà kówó kankan lé torí ìrẹ̀lẹ̀ mi alámọ̀ kẹ́fì ń pèrè rẹ̀ ìwọ lolo ní mọ̀ọ́dágọ̀ ọjọ́gọ́jọ́ ayọ̀rẹ́ onídìbànújẹ́ lórúkọ Ọlọ́run ọba mo fẹ́ ṣe kóbókóbó ọmọ Ògúndáre Managing Director Skynet Worldwide Express Nigeria àti Skypay Credit Limited mo fẹ́ ṣe kóbókóbó èmi fẹ́rẹ̀ láwọn bàbá rẹ̀ Ìkẹ́rẹ́ Èkìtì níṣẹ́ ilé bàbá tó bí ọlọ́mọ ó ti yá kí n bá ọ délé ọmọ àjọgẹ̀dẹ̀ sún ọjọ́mọ olúṣù ṣọ́kùrọ́líjọ́ ìmọ̀ ọkọ̀ ọ̀gẹ̀dẹ̀ pọnlúlẹ̀ òun lọ́fìn ọmọ olóró gùdùgbù ọ̀nà òsọlọ̀ òró kan mú ìrẹ̀mọ ògùn ṣàtì ìdìnnà lúlẹ̀ òun lọ́fìn ọmọ aláwẹ̀ kó torí ibi wíwẹ̀ kọ́ máa kúra ṣọ́jà ògèdè kan nàjà kan bomi ṣera lúlẹ̀ òun lọ́fìn ọmọ amíyèyé rẹ̀ dọdẹ ogun kíkó ogun yóò jà kẹjà ní ìburúkú burújà láàdá kan sí domi ìkúrúdú ọmọ ọ̀gẹ̀dẹ̀ sógbà gidi gbà gan tèmi Táyọ̀ mọ́ gbọ́ bí mo ti ń wí o sì mọ́ gbọ́ bí mo ti ń kó kí láwọn bàbá rẹ̀ ọmọ Ọ̀ṣun lẹ́kùdú ọmọ Àkùrọ̀ òkè ọmọ Ẹgbẹ́ wá lọ́jà ọmọ ilé ọjà òwúrẹ́ ọmọ líyàn òpọ̀nà kò sí jẹ lẹ́lẹ́gbẹ̀rún ọmọ ọlọ́pẹ̀kan ọmọ jẹ́jẹ́ kan ọmọ gbọ́pọ̀rọ̀ gbà ọmọ ọlọ́pẹ̀kan mùdíṣọ̀kan kò móríṣe méjì lọ́nà àjùrọ̀ ọmọ olúro mẹ́fà ké ilé tí Ọ̀ṣun ọmọ olókè méjì ìtakọ̀tabo òkèrú yọ̀yọ̀ kí mi yá fọ́nà òkè parapọ̀ sọ̀radùta ọmọ àbágbàmí èyí gbàmí àgbàgbà fìàfìà alápá fàárí ọmọ ojúkè ìbojú lẹ́rù ọmọ ègbó olúwayé ègbó olúwayé ègbó àdìmúlà ègbó aláṣu gbaragbara jìgbá àbọ̀ ọmọ pé ajé yóò tàjọ ṣẹ́kù ìnímú wọn jẹ yán àná nílé bàbá tó bí ọlọ́mọ ọmọ wa ọmọ ẹkùn ọmọ àdóṣe mẹ́yìn ìṣọ̀rẹ́ ọmọ alágbàlá àdéwúrẹ́ wọn mọ̀ pé òṣòkè jẹ́ dàbí onílé yìí o bẹ́ẹ̀ bá dàbí onílé yìí ẹ ò nílé fìwájọ nílé yìí rárá ọmọ aláàgọ́ àjílù gbìrì ní ṣọ́ọ̀ṣì ọmọ ọlọ́dún ìjọ mẹ́jọ ọmọ àgbàgbò ṣọ̀fẹ̀ bébí ni ọmọ amúmàlú sọdún ìgbàgbọ́ ọmọ olúlé kékeré kan ti wọṣọ iyún ṣọ́ọ̀ṣì ọmọ akáṣọ fọ́rùn nígbà àgbọ́rẹ́ ni ọmọ alébàtàkè irọ́ kálọ kábọ̀ lùgbìmọ́rùn sí òwúrọ̀ ọmọ alébàtàkè irọ́ kálọ kábọ̀ lùgbìmọ́rùn sí mi ọlígbàgbọ́ Ọlọ́run ọba ò mọ̀ nípadà lẹ́yìn rẹ lórúkọ Ọlọ́run ọba mo ti ṣọdún èyí o lórúkọ Ọlọ́run ọba ó tẹ̀lé yípa nínú àṣẹ ìrọ̀rùn látọ̀ ọjọ́ tọ́lọ́run ti buyọ̀ ọjà òkun kò sọ adùn rẹ̀ nù rí o ọmọ Ògúndáre adùn ọmọ ní kúrò nínú